nǹkan táwọn ènìyàn máa ń lò yìí òun náà ń pè ní red line. وهو علامة لا يجوز تجاوزها من قبل حداها أو لبسها. wọ́n ní àlàyé tá ń pè ní red line yìí lọ́mọ ènìyàn máa ń gbé kalẹ̀ ìpè ọ̀bọ̀rọ̀ tayọ rẹ̀ bóyá ń jà ní àbí ogun kan bẹ wọ́n wá gbé kalẹ̀ pé ibi danger ni ọ̀bọ̀ débẹ̀. وهو أيضا wọ́n ní tá a ti wí yìí. أسلوب يستعمل في رهده والتهديد. wọ́n ní níta tí wí yìí táwọn sí red line yìí nǹkan tí tọ́mọ ènìyàn máa ń lò tó jọ mẹ́tọ̀dù kan ìpè má débẹ̀ o má débẹ̀ ìwọ ni yìí. wàjọ kí ayọ̀ bá sàkẹ́ ọ̀run. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ fún Ọlọ́run ọba gbogbo ẹ̀dá lápapọ̀. innal aqibata lil muttaqin. àtibọ̀tán rí àtibọ̀tán dáadáa tàwọn tán bẹ̀rù Ọlọ́run bá ní í ṣe o. wala udwana illa ala zalimin. àwọn tí ò ní láti bọ̀tán òun náà làwọn tán dìtẹ̀ mọ́ta Ọlọ́run ti ń jẹ́ alábòsí èèyàn. amaduhu ta'ala. ìwà ń dúpẹ́ fọ́lọ́run ọba náà ọba àlekè ọlá. ashkuruhu wasta'inuhu. èyí sì ń dúpẹ́ fún lórí àwọn oore rẹ̀ ìwà ń wá rìnṣẹ́ lọ́dọ̀ rẹ̀. bismillahi min sururi anfusina wa min sayyiati a'malina. mo wá sáàdì Ọlọ́run ọba náà kó sọ mi níbi ìròyìn ibú tí ń bẹ lẹ́mìí tí mo fi sẹ́ bú jáde lọ́wọ́ mẹ́ni. Allahu fawwal muhtad. sọ̀rọ̀ bá ta wí ẹni tó bá fọ̀nà mà òun náà ní fi mọ̀nà. yudlil fala hadiya lahu. ẹni tó bá sí lóhun ti sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́ lẹ́yìn Ọlọ́run. la ilaha illallah. mo wá ṣe jẹ́rìí pé kò sọ́ba kan lẹ́yìn ọba tí ń jẹ́ Allahu. la sharika lahu. ọba kan ṣoṣo ni ọba tí ò lórogún. lahul mulk. ọba tó lọ́lá ni o. wa lahul amr. ọba tó sì lọ pẹ́tàndú. wa yumitu. ọba tí ń pa ni ọba tí ń yé ni ni. wa ala kulli shay'in qadir. òun náà lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan. anna sayyidana wa habibana wa qudwatina Muhammad. mo wá ṣe jẹ́rìí pé aṣáájú ọ̀gá wa olùwòkọ́ṣe wa ní Ànábì wa Muhammad. abdullahi wa rasuluhu. ìpè ọ̀rọ̀ Ọlọ́run bá ní í ṣe òjíṣẹ́ rẹ̀ ni. wa wallati anqasa al-anama min al-alaq wa rada. òun náà lẹ́nìkan tọ́lọ́run bá gbé dìde tó lò láti yọ gbogbo ọmọ Ànábì Ádámà níbi tí ń jẹ́ ìparun tí ń jẹ́ òfò. wa bayyana lin-nasi ma harrama Allahi wa tariqul huda. ọba tá Ànábì wa Muhammad tá wí náà lọ́lọ́run bá lò láti ṣàlàyé ìtí ń jẹ́ ọ̀nà mọ́ ìtí ń jẹ́ ọ̀nà tí ó pa irun ni Ànábì wa Muhammad ló wá ṣàlàyé fún wa. Allahumma salli wa sallim. Ọlọ́run bá sábà ṣe ìkẹ́ bá ṣe ìgẹ̀. wa bariki alayhi. bá a ṣàlùbáríkà tó pọ̀ fún Ànábì. kulli lama'atin wa nafsi. lópin ìgbà tójú bá ń ṣẹ́ lótú ìgbà tẹ̀mí bá ń mí tí ń lọ sókè tí ń lọlẹ̀. hadada ma wasa'u ilmullah. kó máa bẹ fún Ànábì wa Muhammad ní òdiwọ̀n ìṣe Ọlọ́run tí ń jẹ́ mọ́ Ọlọ́run tó kárí gbogbo nǹkan láyé. wa ala kulli sahabihi min ashabihi. ìkẹ́ Ọlọ́run àtọ̀lọ́run bá kó sì máa bá gbogbo kọ̀ọ̀kan nínú àwọn sàhábà rẹ̀. wa tabi'ina li sunnatihi. àti gbogbo àwọn tábìhì tí wọ́n tẹ̀lé súnà Ànábì wa Muhammad. ila an yarisallahu al-arda wa ma 'alayha. tó fi dijọ́ tọ́lọ́run bó fi jogún lẹ́lẹ̀ àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀. wa khairul warisin. ẹ mọ̀ kó òun lẹ́nu bá ti fi ń lóore ju gbogbo jogún lọ láyé. summa amma ba'd. lẹ́yìn wá gbà náà. fa ya ibadallah. àwọn bàbá làwọn pè wá ẹ̀yẹ rúṣin Ọlọ́run. hunaka sayhu fi dunya an-nas. àwọn bá ní kankan bẹ láyé ọmọ ènìyàn tá a wà yìí tá a máa ń lò láyé wa yìí. yusamma bil khat al-ahmar. wọ́n ní nǹkan táwọn ènìyàn máa ń lò yìí òun náà ń pè ní red line. wa huwa alamatu la yajuzu tajawuzuha min qabla hadaha aw lubsuha. wọ́n ní àlàyé tá ń pè ní red line yìí lọ́mọ ènìyàn máa ń gbé kalẹ̀ ìpè ọ̀bọ̀rọ̀ tayọ rẹ̀ bóyá ń jà ní àbí ogun kan bẹ wọ́n wá gbé kalẹ̀ pé ibi danger ni ọ̀bọ̀ débẹ̀. wa huwa aidan wọ́n ní tá a ti wí yìí. usulubun yasta'milu fi rahdihi wa tahdid. wọ́n ní níta tí wí yìí táwọn sí red line yìí nǹkan tí tọ́mọ ènìyàn máa ń lò tó jọ mẹ́tọ̀dù kan ìpè má débẹ̀ o má débẹ̀ ìwọ ni yìí. wa fil Qur'an al-Karim. wọ́n ní tá a bá wá dénú Al-Qur'ani alápàlẹ́ o. ma yusbihu asal khat al-ahmar. wọ́n ní in tó jọ red line yìí àárín náà nínú Al-Qur'ani tọ́lọ́mọba àlekẹ́ọ́lá náà gbé kalẹ̀. wa dhalika fi kathiri min ayat al-aqima. wọ́n ní tá a bá lọ ń wo ọ̀pọ̀lọpọ̀ àyá Al-Qur'ani tó jáyọ̀ gbọ̀ngbọ̀n ni a máa bá ń bẹ́ẹ̀. qala ta'ala. inú ẹ̀ níbi tọ́lọ́mọba ti wí pé. tilka hududullahi fala takrabuha. Ọlọ́run bá ní àlọ́ Ọlọ́run ní o red line Ọlọ́run bá rẹ ẹ mọ́ súnmọ́ bẹ́ẹ̀ bí tàbí pé wàá ṣe. qala ta'ala aidan. ó ti wí láàyè bòmí Ọlọ́run bá lè kí ọlá. tilka hududullahi fala tataduha. Ọlọ́run bá ní àlè mi Ọlọ́run bá ní báńdìrì mi ní ẹ má tayọ rẹ̀.
وما يتعدى حدود الله فأولئك هم الظالمون. ẹni tó bá wá tayọ rẹ̀ ó ń gbẹ́sẹ̀ kẹpẹ́rẹ́bà ó rí pé wọ́n bò ó fọ̀ ọ̀yá ni ó ṣàbòsí fúnra ara rẹ̀ ni o. وما يتعدى حدوده bẹ́ẹ̀ sì ni ẹni tó bá ti wá tayọ àlọ́ Ọlọ́run bá tó tayọ bí red line rẹ̀. النار خالدين فيها ولو عذاب مهين. Ọlọ́run bá nírú ẹni bẹ́ẹ̀ á fi wọ náà Jahannama yóò wá máa gbébọ̀ lọ kán ní kése ni ìwọ onífín burú tó tó rú yàbá yìí níwájú Ọlọ́run. وفي الحديث الشريف tá a bá ti wá dé nínú àdìsí àníbọ̀ Muhammad náà. أيها المسلمون ẹ mùsùlùmí òdodo. وأوراث الإسلام ẹ̀yin tẹ́ ẹ sì ń sọ sílámù tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́. ألا فإن لكل ملك إمة. wọ́n lámọ̀ rírun tó jọ bẹ́ẹ̀ bí táwọn ẹbí ti sọ pé tẹ́tí ẹgbọ́n mi ò gbogbo ọba kọ̀ọ̀kan olóní báńdì rẹ̀ ó náà ló lọ́gbà tiẹ̀. ألا وإن إمة الله محرمه. a ní ẹ wá lọ mọ o ìtí ń jẹ́ báńdìrì Ọlọ́run ìtí ń jẹ́ ọgbà Ọlọ́run òun náà ni tó kọ́ tó ní kẹ́ mọ́sí ẹ má dé bẹ́ẹ̀ red line rẹ̀ nù ni. أيها المسلمون ẹ mùsùlùmí òdodo. أتعرفون ما هي حدود الله wọ́n ní jẹ́ wá mọ tá ń pè ní àlọ́ Ọlọ́run tọ́lọ́ bá ń wí yìí. التي يسمى الناس بالعهد الحامل. èyí tó ẹ pé lọ́dọ̀ àwọn ọmọ ènìyàn orúkọ táwọn sọ ní red line. إنها wọ́n ní tẹ̀ bá mọ̀ o. أوامر الله òun náà ni àwọn àṣẹ rẹ̀ tó pa wá tó ní ká ṣe nì. ونواهيه àtàwọn tó ní ká má ṣe àlọ́ Ọlọ́run red line rẹ̀ nù ni. الصريحة التي وضعها الله تعالى لتنظيم آيات الناس. òun náà ni àwọn òfin Ọlọ́run tọ́lọ́run bá gbé kalẹ̀ láti lè fi ṣètò sí àlámọ̀rí ìgbésí ayé ọmọ ènìyàn. ومن بين هذه الأوامر nínú àwọn àṣẹ rẹ̀ tó wá pa wáyìí tó gbé kalẹ̀ yìí. صار رمضان òun náà ló sùn Ramadan alápọ̀nlé ni. الذي يستهيل علينا عن قريب إن شاء الله. èyí tó yẹ pé láì ní pẹ́ ká tó síjú pẹ́ nísìn á wọnú rẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run kó bá a láyọ̀. قال تعالى ẹ gbọ́ bọ́lá bá ti rí. يا أيها الذين آمنوا ìjọ tó fẹ́ polówó oníwò pẹ̀yìn tẹ́ gbà mí gbọ́. كتب عليكم الصيام wọ́n kọ́lé lórí kẹ́ máa gbàwẹ̀ o. ما كتب على الذين من قبلكم gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ lórí àwọn tí wọ́n síwájú yín ni o. لعلكم تتقون. bóyá tẹ́ bá gbà ẹ torí ẹ bẹ̀rù Ọlọ́run. أيام معدودات. àwọn ọjọ́ tó wá ní òǹkà ni o. ما كان منكم معيدا أو على سفر. bàbá rẹ ni tí ń gbà tí ń tó rẹ̀ nínú yín àbí ń bẹ lórí ìrìn àjò. عدة من أيام أخرى. irú ẹni bẹ́ẹ̀ kó filẹ̀ kó san lọ́jọ́ míì. الذين يأتيكون طعاما ẹ wá rí àwọn tó yẹ pé wọn ò lágbára kó mọ fún yàn lóúnjẹ ni. فدية طعام مسكين. kó mọ fún àwọn tí ò ní kó mọ fún wọn lóúnjẹ. فمن تطوع خيرا ẹni tó bá ti wá ń gbàwẹ̀ títí wá ń ṣe àlékún فهو خير له. ìmọ̀ fi ń lórí fún tọ̀hún o. وأن تصوموا àmọ́ wọ́n tó lọ́sàmú ọlọ́dún kó gbàwẹ̀ ni òun náà ní fi ń lórí fún ọ tó bá bẹ̀rù Ọlọ́run ọba o. أسأل الله تعالى àwọn ń bi Ọlọ́run ọba àlékè ọlá. أن يبلغنا ذلك صار الكريم ipe oṣù tí ń bọ̀ yìí kó jẹ́ ká wọnú ẹ̀ láyọ̀ ká jáde láyọ̀ ń bẹ́ẹ̀. ويجعلنا من الصائمين kó sì fi wá sínú àwọn tó gbàwẹ̀ náà. المقبلين. àwọn tó yẹ pé wọ́n sì gbà yóò sì gbà lọ́wọ́ wọn ni. أقول قولي هذا. ìmọ̀ ìgbólóhùn fi láwùjọ tún rí Ọlọ́run kó foríjì mo foríjì ẹ̀yin náà. الحمد لله الذي ọpẹ́ fún Ọlọ́run ọba wo. بنعمته تتم الصالحات. gbogbo dáadáa tó ń fà lọ́tún tó ń fà ló sì ti ń bọ́ sí ọ lọ́wọ́ ni pẹ̀lú ìdẹ̀ra rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ni. وأصلي وأسلم ìwọ́n ń tọrọ kí àtìgẹ̀. على ذلك النبي fún ta ni fún anabi Muhammad ni. نبي الخير والبركات. òun náà lànàbì tó rẹ kún gbogbo ara rẹ̀ òun náà lànàbì tó kún gbogbo ara rẹ̀ alibarika ni. ثم أما بعد lẹ́yìn wá gbà náà اعلموا ẹ lọ́ mọ o. أن شهر رمضان ipe oṣù Ramadan tá ń wí. تضاعف فيه أعمال الإنسان. inú oṣù yìí náà ni gbogbo sẹ́tọ́mù ènìyàn bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa multiply rẹ̀ fún ni. إن أيرا فأيرا. bọ́ ọ bá ṣe déédéé yóò kún ojú òṣùwọ̀n tó fi fún ọ ní. إن سارا فسارا. mọ àtòrí pé Ramadan oṣù alibarika ni ó bá ṣe aburú bẹ́ẹ̀ náà wọ́n bọ̀ wọ́n kún ni. ولكن ṣùgbọ́n o ليس فقط هذا الموسم رمضان kí wọ́n ṣe pé ní oṣù Ramadan nìkan ni wọ́n máa ń wọ́n sí ọmọ ènìyàn pé. بل هناك شهر تضاعف فيه الأعمال. àwọn oṣù mi náà ń bẹ tó ẹ pé tí wọ́n bá ṣe àwọn iṣẹ́ kan bẹ́ẹ̀ wọ́n máa ṣe àdìpẹ́lẹ́ rẹ̀ ni. يقول الحق سبحانه
torí pé Ọlọ́run bá lè kí ọlá ló wí o. inna al-iddata shuhuri inda Allahi 12 shahra. Ọlọ́run bá ní mọ̀ ní o tí ń jó nǹkan sọ̀rọ̀ dèmi Ọlọ́run bá 12 tẹ̀ ń kà náà ni. fi kitabillahi yawma khalaqa as-samawati wal ard. ìyí tí ń bẹ nínú tírà Ọlọ́run láti gbà tọ́lọ́run bá ti dá sánmà tilẹ̀ ẹlẹ̀ ni. minha arba'at hurum. ìyí wá ń bẹ nínú àwọn oṣù méjèèjì láàyè àwọn oṣù kan oṣù ọ̀wọ̀ ni. dhalika dinul qayyim. eléyìí ní ẹ̀sìn tó dúró déédéé. wala tasnu fihinna anfusakum. bẹ́ẹ̀ bá ti wá wọnú oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a wí ẹ má ṣàbòsí ẹ má bora ẹ sí nínú rẹ̀. ibadallah. ẹ̀yin arúsìn Ọlọ́run. wa ma hiya al-ashhurul hurum. àwọn òwò wa ní oṣù ọ̀wọ̀ yìí tọ́lọ́run bá wí pé ká má bora sí ká má ṣàbòsí fúnra wa bẹ́ẹ̀. minha sulqada. o alákọ̀ọ́kọ́ ń bẹ àtàjọmọ́lé kí ó náà ní sùlìkọ́dà sùlìhíjà o al-muharram. muharamu rajab. àti rajabu tá a wà ń bẹ tán bá bí ọ́nú ẹ̀sàmù. ayyuha al-muslimun. ẹ̀yin mùsùlùmí òdodo. man salla sara rajab. wọ́n ní àwa tí kò nínú oṣù rọ́jàbò. bakiya bayna aydikum. ìsìn bẹ́ẹ̀ wájú wa ó kù ọjọ́ 5 àbókọ ọjọ́ 6 wọn ló sì kún wájú a kò tí ì tán o. ijtalimu ayrat. ìwọ tó o ti gbà wẹ́mẹ̀ tíráì láti gbà ìwọ tó o ti ṣe sígìfà tí bàbá náà wá ṣe ṣe. ijtalimu ayrat. ẹ kó retí ń bẹ́ẹ̀ kó tó lọ eléyìí náà ṣe kó. mina sadaqa. bí ẹ ká máa ṣe sàrà. wal hamalu salih. àbí ká máa ṣiṣẹ́ rẹ̀. dawatul qur'an. àti ká máa tìláwà alukurani. taqarrub ila allahi bis salawati wal istighfar. bẹ́ẹ̀ sì ni ká máa súnmọ́ Ọlọ́run pẹ̀lú istighfaru pẹ̀lú pé wasilhu bayna an-nas. àti pé ká máa ṣe àtúnṣe láàrin ọmọ ènìyàn. wajtanibu kaba'ira min al-ism. bàbá tí wọ́n ń ṣe léyìí náà wọ́n ní ká máa jìnnà sí èyí tó tóbi inú ẹ̀ṣẹ̀ àti kékèké bẹ̀ má ṣe é má. qabla sihabihi. síwájú kó tó lọ ní ká kọ̀rọ̀ rẹ̀. wa tasakkarun inna sara rajaba. wọ́n ní ká sì máa rántí ní gbogbogbò pé oṣù Rájàbù tá a wí. kana bimasabati lahatil amar. wọ́n ní òun náà Ọlọ́run bá gbé red line kalẹ̀ nínú òun náà o. alladhi yu'aqifu Allahu an-nasa man iktaraba minhu. léyìí tó ẹ̀kọ́ Ọlọ́run bá lè kí ọlá ń kì wá nílọ̀ ó sì ń dẹ́rù bá pé ẹ má súnmọ́. lidhalika qala ta'ala. lọ́jẹ́ kọ́lọ́run bó máa wíjọ́ tí ń dárúkọ rẹ̀. fala tuslamu fi inna anfusakum. Ọlọ́run bá ní ẹ má ṣàbòsí fúnra yín bẹ́ẹ̀ inú oṣù tí ní ká má ṣàbòsí Rájàbù náà ń bẹ́ẹ̀ nù rẹ̀. وفقنا الله تعالى إلى ما فيه الخير والسداد. àwa bí Ọlọ́run bá lè kí ọlá kó fi àsìkò kẹ́ntì ń jẹ́ iṣẹ́ rẹ̀ nínú rẹ̀. نجنا ما نجينا. Ọlọ́run làwa pẹ̀lú àwọn tó là má ṣe pàwárẹ́ pẹ̀lú àwọn tó parẹ́. اللهم أنت أهلكتنا. ìjọ tó ń dáwọ́ ọdá alọ́fẹ́ ni. وسدتنا مجال. àdáyé tán òun sàrẹ́sì kí ọ̀fẹ́ fún wa náà ni. شكل فقوة في. Ọlọ́run mọ́sà fún alágbẹ́ nínú ẹ̀sùn. زيادتها في علم. mọ́sà sàlékún wa fún Ọlọ́run آية في رزق. fún wa ní títú. سيئة في بدن. mọ́sà sàlékún àláfíà fún wa. متى قبل الموت. fún wa ní àforíjì ká tó kú. عند الموت. fún àlẹ́wálì jẹ́ nígbà tó bá kú tán. بعد الموت. wàá mú wa kọjá. جاوز على wàá mú wa kọjá lórí afárá sàrátì kásì gbogbo ẹbí ìṣirò rẹ̀. برحمتك يا أرحم الراحمين. mọ́sà fàánù rẹ̀ sí fún wa. يا مالك الموت. ọba tó dá ويا ikú سامي الصبر. ọba tó sì gbogbo tá à ń wí. Ọlọ́run mọ́sà tí wàá lẹ́nu táyé ń fẹ́ ni. wàá jẹ́ kẹ́mi ó kù. ويسرين ká lọ́pọ̀lọpọ̀ ọdún láyé láì ní sí wàhálà mẹ́. mọ́jà fàìsàn ló mọ́jà fèsì kò ló mọ́jà fèsì ló. اللهم أرنا Ọlọ́run tó hàn wá. wàá rán wá sí láti máa tẹ̀lé wàá fi jẹ́ ìbàjẹ́ ìwọ Ọlọ́run wàá rán wá sí láti máa tẹ̀lé sí. حي ولا عباده ولا مثل. wàá sọ̀rọ̀ aláìka tó jogun ara gbé lẹ́yìn ìwọ Ọlọ́run ọba gbólóhùn Ọlọ́run àti pàdé. وإن جدنا. kúrò àwọn ogun rẹ ni wọ́n àwọn náà ní sùn máa borí. وإن جدنا. àwọn ogun rẹ ni wọ́n o àwọn náà ní sùn máa borí. وإن جدنا. àwọn ogun rẹ ni wọ́n àwọn náà ní sùn máa sàgbá náà borí. تبارك من àti المؤمنين. gbogbo àjẹmọ́ àlọ́kùnrin أستغفر الله. ìmọ̀ ìgbóná láfin ọlọ́run kó forí fúnra ẹ̀jẹ̀ إنه náà. هو الغفور ọba tí ń foríjì ní ti kẹrù الله يأمر بالله. ọlọ́ba ń kọ́ aláṣẹ kékeré ṣe kékeré ṣe dáadáa ويعرف وصايا ọlọ́run á kọ́ bàjẹ́ fún àti tọ́kọ̀ kọ́ ọlọ́ba ní í ṣe wá sí fún yín